Ẹ̀yin èèyàn mi, ó mà ga pọ̀ o. Ilé ayé yìí máa gbẹgẹ o. Kí la ti fẹ́ ṣe ilé ayé yìí sí báyìí? Kí èèyàn dúró kó má lè dúró gbádùn. K'Olúwa ẹ̀ tún bẹ̀rẹ̀ kó má lè bẹ̀rẹ̀ gbádùn. Tó bá tún rìn lọ kó máa wò sọ́tùn kó máa wò sósì. Kí lè a fẹ́ fi ilé ayé yìí wé báyìí? Ẹ̀yin èèyàn mi, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí ẹ gbọ́ ọ̀rọ̀ yìí o. Wòyí àná, lánàá náà ń sọ̀rọ̀ o. Wọ́n ní Queen Naomi àti Elizabeth pé wọ́n ń jubilate. Kí ná ń jubilate lórí kíni? Èmi ò fẹ́ máa ka irú news bẹ́ẹ̀ yẹn. Mi ò fẹ́ kí n máa gbé àṣírí aláṣírí jáde síta tí mo mọ̀ pé kò yẹ kí èèyàn máa tú àṣírí ìkọ̀kọ̀, kí èèyàn máa tú síta bẹ́ẹ̀ yẹn. Àṣírí tó lè bo àṣírí èèyàn tó bò èèyàn láṣírí tó yẹ kí èèyàn máa sọ síta fún àwọn ọ̀tá torí àwọn ọ̀tá. Nítorí pé wọ́n sọ fún wa pé òwe àwọn àgbàlagbà pé ẹ̀yìnkùlé lọ̀tá wà, pé ilé la ṣe ní ń gbé. La bá gbọ́ lánàá pé wọ́n jubilate Queen Naomi àti Elizabeth lórí kíni? Wọ́n gbé borùn wá sọ fún kábíyèsí pé Queen Elizabeth pé ó ti lóyún. Kíni kan, ṣé wọ́n ṣà mọ̀ pé ó ti miscarriage fún 2 months, 2 times ní ààfin tẹ́lẹ̀. Pé wọ́n dẹ̀ ní àwọn olórí wọn yìí o, olórí wọn yìí o. Wọ́n láwọn, House of Commotion ní ààfin ọba báyìí o. Wọ́n láwọn olórí yẹn pé wọ́n náà rí ọwọ́ Rónkẹ́ náà tiẹ̀, wọ́n ní Rónkẹ́, lórí Rónkẹ́, wọ́n ní wọ́n rí ọwọ́ ẹ̀ ní oyún tàkọ́kọ́. The second one, a tún mọ ọwọ́ ẹni tí ìyẹn tún, ẹni tí ìyẹn tún, oyún kejì tó tún bàjẹ́ àmọ́ ẹni tó tún ṣe yẹn. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin èèyàn mi. In fact, ọ̀rọ̀ náà ó sún sí mi lẹ́nu buyọ̀ sí. Pẹ̀lú gbogbo àwọn ìsọkúsọ wọ̀nyẹn mi bá wọn sọ̀rọ̀. Mi ò tí ì bá wọn sọ because ó jẹ́ nǹkan tó ti ní lójú pé tó dẹ̀ yẹ kí èèyàn máa ṣe mẹ́nu mọ́. Mo ní báwo ni wọ́n ṣe máa sọ pé wọ́n celebrate oyún. Torí ẹ̀ mo ṣe ń kà, báwo ni wọ́n ṣe fẹ́ celebrate oyún? Àwọn mọ̀sínú mọ̀síkùn ni. Kí èèyàn lóyún, iṣu Ọlọ́run ni lóòótọ́. Bó bá yá a tà. Until tí èèyàn bá bímọ la máa ń celebrate ẹ̀. Ẹni kan máa celebrate oyún mi ò fi bẹ́ẹ̀ like ẹ̀. Kí èèyàn máa ta àṣírí ara ẹ̀ síta. Tó bá jáde, gbogbo èèyàn á fojú rí. Nígbà tó ń sọ pé ọmọ yẹn miscarry. Ṣé ó yẹ kó lóyún kan tó sáré máa gbé àṣírí yẹn síta? No now. Kọ́yìn fi í lẹ̀ pé kọ́yìn kún fún àdúrà rẹpẹtẹ. Kóyún yẹn kó gbó, kó tọ́, kó dẹ̀ bí láyọ̀ àtàlàáfíà. Àdúrà tí gbogbo alábìyamọ máa ń gbà nìyẹn. Àtàwọn olólùfẹ́ torí ọ̀tá ò fẹ́ kí a gbé ẹrù sórí. Torí wọ́n ò dẹ̀ fẹ́ ká rí ẹrù wa sọ̀kalẹ̀. No, àfi Ọlọ́run ló ń kó ni yọ̀. Wọ́n bá ní àná náà ṣẹ̀ṣẹ̀ ń jubilate ẹ̀. Olúwa ṣe wọ́n. Wọ́n ní Elizabeth ló lọ bá Queen Naomi pa. Òun ti miss kíní òun pé Olúwa dẹ̀ ti ṣe o. Kíní kan wọ́n á jubilate. Kí ná dẹ̀ lọ gbé lọ sọ́dọ̀ kábíyèsí. Pé kábíyèsí wá ń celebrate ẹ̀. Fine. Èmi ìwà mọ bó ṣe lù sí íńtánẹ́ẹ̀tì tó wá ń ṣe àjọyọ̀ yẹn. Tó fi jẹ́ pé àwa náà gbọ́. Mo gbọ́ náà mo ní àwọn èèyàn yìí. Kí èèyàn lóyún owó ní kó máa pariwo oyún. Ó dìgbà tó bá bímọ. Lèmi nífẹ̀ẹ́ sí. So nevertheless, wọ́n ti sọ àdúrà náà ní ká máa fi ràn wọ́n lọ́wọ́. Ran Elizabeth lọ́wọ́. Gbogbo aláboyún ayé yìí. Ẹni bá ní kò ní ìrù rẹ̀. Ó ń tọ̀ ọ́. Ni ò ní rí nígbà tó bá sọ̀ láyọ̀ àtàlàáfíà. Tó bá fẹ́ ó kọ̀. Either k'Ọlọ́run kó rán iṣẹ́ tó máa lọ tí ò ní bọ̀. Àfi kó yá tètè yọ́nú sí ẹni tó fẹ́ ṣe nǹkan rí kí nǹkan rí kó lè bá òun náà. Bẹ́ẹ̀ ni. So, ẹ̀yin èèyàn mi, má ṣe kékeré. Ná bá rí lénìí o pé Elizabeth jáde. Wọ́n ló jáde. Ó kúrò ní ààfin. Ìgbà tó bá máa dé, wọ́n nígbà tó dé sí ààfin, kó dẹ̀ lọ ṣí ilẹ̀kùn chamber ẹ̀.
ló bá ní pé ta ló ẹni wọ́n ti já ilẹ̀kùn ẹ̀, wọ́n ti wọlé, wọ́n ti ṣe òǹtọ̀hún ti sápamọ́ sínú ilé. Wọ́n ní bí Elizabeth ṣe dé pa, kí ló ṣẹlẹ̀ ní ẹnu ọ̀nà òun? Ta ló wá sílé? Ta ló wọ inú ilé tó jáde? Ta ló ń tàn? Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní ló pariwo síta pé àníṣe ilẹ̀kùn wà títì. Ẹ̀sìn nígbà tó ń wá dé yìí, wọ́n ti tàǹpà lẹ̀kùn. Wọ́n ní bó ṣe ké gbàjarè ni. Wọ́n wá sọ pé wọ́n láwọn security wá dé pa pé bóyá kò wò dáadáa àbí kò ti ilẹ̀kùn àbí kò ṣe. Báwo ló ṣe ṣe ilẹ̀kùn nígbà tó ń jáde? Ó ní ilẹ̀kùn tóun tì. Tóun dé, ó lóun bóun ṣe dé lóun rí pa sáyẹn òun àtẹnìkan ò jọ gbélé náà. Báwo ni ẹnu ọ̀nà ń ṣe wá rí tó rọ́ọ̀fù bí ìgbà tí èèyàn wọ inú ilé, èèyàn ṣílẹ̀kùn. Bí wọ́n jálẹ̀kùn wọlé ni. Only God knows. Wọ́n ní bó ṣe wá ṣílẹ̀kùn, àwọn èèyàn wá ṣílẹ̀kùn. Ó lóun ò lè wọ inú ilé yẹn o, torí kì í ṣe bóun ṣe fi ilé lẹ̀ lélẹ̀. Òun ò lè wọ inú ilé, wọ́n lẹ́rù ti bà á. Wọ́n ló ẹrẹ̀ tí ń gbọ̀n. Wọ́n láwọn security nìkan ló kàn wọ inú ilé. Tó bẹ̀rẹ̀ sí ní search gbogbo inú ilé. Wọ́n náà ń search àbí wọ́n wá da nǹkan lẹ̀ ni, àbí wọ́n á ṣe nǹkan kan ni. Kì í ṣe bóun ṣe fi ilẹ̀kùn lẹ̀ lélẹ̀. Kì í ṣe bóun ṣe fi ilé lẹ̀ lélẹ̀. Àwọn wọ́n wá gbogbo, wọ́n ní kó tú gbogbo everywhere. Wọ́n náà tú, wọ́n kó àwọn nǹkan kan jáde bí ẹrù àbí nǹkan. Àṣé ibi tí wọ́n ti ń search gbogbo inú ilé, náà bá search rí èèyàn kan nínú ilé tó bá síbì kan, tó sá pamọ́ síbì kan. Èèyàn rè, kí ni èèyàn yìí ń wá nínú ilé? Wọ́n ní bí Elizabeth ṣe pariwo pé ṣé bóun sọ fún yín. Pé láyé inú ilé yẹn ò ṣe é wọ̀ fún òun. Léni yìí òun ò lè wọ inú. Bó ṣe pariwo síta tí kábíyèsí gbọ́. Wọ́n ṣe wọ́ ọkùnrin náà jáde nìyẹn. Wọ́n wọ́ jáde. Wọ́n ní pẹ̀lú ọ̀bẹ. Wọ́n ní ohun ìjà olóró wà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ fi gún. Wọ́n lóun fẹ́ pa. Ó fẹ́ pa Elizabeth ni. Pé tó wá pé Elizabeth wọlé tó bá jẹ́ ẹni tó fọ́ ẹ, òun kàn máa pa sínú ilé, òun á dẹ̀ sálọ. Bó ṣe wọ́ jáde nìyẹn. Wọ́n ní ẹ bá rérò ń bẹ̀ léni yìí pé ròyìn tá fojú bà. Wọ́n ní ó máa kú léni, wọ́n máa pa. Ó ní kó má pa òun pé èèyàn ló rán òun. Ó dáta ló rán ẹ. Ló ní kó má pa òun. Wọ́n náà máa pa ẹ̀. Ìwọ tó wọlé tó fẹ́ pa onílé. Ikú kọ́ ló yẹ o. Ikú ló yẹ ẹ̀ náà, wọ́n máa pa ẹ́ náà ni. Ọ̀rọ̀ yìí ni àbí nǹkan mi. Gẹ́gẹ́ bá ṣe ń sọ. Wọ́n ní wọ́n ṣàwọ́dé ọ̀dọ̀ kábíyèsí o. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní béèrè question lọ́wọ́ ẹ̀. Ó ní wọ́n rán òun ni. Wọ́n rán náà ni. Rírán tó rán, ṣé kò ṣe é sọ jáde ni? Nígbà tó ní wọ́n rán ẹ. Ta ló rán ẹ? Wọ́n àti wá gbọ́ àwọn tó rán. Wọ́n yìí ṣe investigation yẹn. Ẹ̀yin èèyàn mi, ó ní wọ́n rán òun. Àìtí gbọ́ ẹni tó rán. Àìtí gbọ́ bí wọ́n sọ pé ó yìí wà ní palace o. Pé Elizabeth ní kó bá ń kó ẹrù òun jáde pé òun ò súnlé mọ́ o. Òun fẹ́ lọ wá ibì kan lọ jára òun sí o. Ààfin yẹn ti di delicate fún òun láti wọbẹ̀ mọ́ o. So nǹkan tá gbọ́ nìyẹn. Ẹ̀yin èèyàn wa, ẹ bá mi share eléyìí, kẹ́ bá mi like. Àyè máa mú torí wọ́n ì tí parí story yẹn o. Òun là ṣe tí ìfẹ́ sọ fún wọn pé àyè ń wá investigation. Ẹni tó rán bọ̀bọ́ yìí ò bẹ́ẹ̀ tí a kàn gbọ́ pé Elizabeth lóun ò lè sùn léyìn pé ó ti ń pack ẹrù, pé ó fẹ́ lọ sùn ta pé ẹrù ń bá òun. Wọ́n ní tẹ́ bá rí bí Elizabeth ṣe ń gbọ̀n. Ẹ̀yin èèyàn mi, àtún á mú wọn tó kù wá fún yín. Ẹ bá share, kẹ́ bá like, kẹ́ dẹ̀ bá subscribe, kẹ́ dẹ̀ bá fi tó kù sí comment section. A máa mú bó ṣe ń lọ wá fún yín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.